Father, receive our praise because you are too much. Father, receive our praise because you are too much. Father, receive our praise because you are too much. Father, receive our praise because you are too much. Receive our praise because you are too much. Father, receive our praise because you are too much. Father, receive our praise because you are too much. As a matter of fact, you are too worthy to receive our praise. We've made up our mind to present you our cases in praise. We've made up our mind to present you our cases in praises. For your divine protection on our going out and our coming back. For your divine provision on daily basis, the Lord will thank you. We sleep, we wake up, it's a privilege. Oh, come on. Not in the mortuary, nor in cemetery, or in the pool of blood. Not in the mortuary, nor in cemetery, and the pool of blood. Father, receive our praise because you are too much. Father, receive our praise because you are too much. Father, receive our praise because you are too much. Father, receive our praise because you are too much. Yorùbá bọ̀ wọ́n ní o tẹ́lú bá mọ̀ dúró ó yẹ kó dúpẹ́. Àwa kìdẹ̀ ṣẹ̀rú ní tiwa ṣèbá wa lọ́mọ ní gangan. Àwa kìdẹ̀ ṣẹ̀rú ní tiwa ṣèbí àwa lọ́mọ ní gangan. Àtúròwé sálútì o Dànsákìrè bàbá Dágòdè. Àtúròwé sálútì o Dànsákìrè bàbá Dágòdè. If to count our blessings o name them one by one. We have many reasons láti ní bàbá Ọlọ́run. We are grateful. We have many reasons to praise you. Oh Lord, you are too much. In the valley of shadow of death, every day you are there for me. Even during the tough time, your rod and staff comfort me. Even during the rough time, your rod and staff comfort me. Father, we give you praise because you are too much. Father, receive our praise. Ọlọ́run ọba yìn ọ́ lógo. Father, receive our praise because you are too much. Nítorí pé ìwọ lọ́ba àwọn ọba. Ìwọ lọ́ba tó ṣe é gbójúlé. Ìwọ lọ́ba tó ṣe é fẹ̀yìntì. Arúgbó ọjọ́ ẹlẹ́bùrúkẹ́ gbanigbani tá n sáyà. Ọlọ́run mi ẹ kò ní jẹ́. Bí mo bá rò fọ́ ọ̀la pẹ̀lú ewédú kí n dẹ̀ tún. Ọlọ́run ọba ò ní jẹ́. Bí mo bá gúnyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí Ọlọ́run mi ẹ kò ní. Bí mo bá royán pẹ̀lú ọ̀gúsí Ọlọ́run ọba mi ò ní jẹ́. Ẹ̀sùn kò dídí màálù kan sí. Kí n podidi màálù kò ní jẹ́. Delicacy Baba Shani o. All these things are for human consumption. Delicacy Baba Shani. All these things are for human consumption. Impossible for the one in grey. Only the living can praise you. It's impossible. Bẹ́ẹ̀ ni kìkẹ́ tó bá dá sí tó wà láàyè náà ni ó yìn ọ́ lógo. We are ready to give you praise. Because we are still alive, but we are ready to give you praise. Ó yá ṣe bẹ́ẹ̀ ti rẹ́dí o. Torí pa àwà láàyè náà la fi ń yìn ín lógo. Ní gẹ́ngẹ́ lórí mùkúlùmùkúlù gẹ́ngẹ́ létí aṣọ rẹ̀ ní gẹ́ngẹ́ o lórí mùkúlùmùkúlù gẹ́ngẹ́. Ọlọ́run ọba mi ìdùn aláṣẹ kí lọ́wọ́. Kájọ rẹ̀rẹ̀ ipò olùgbàlà. Mo kì í lẹ́ṣọ̀ọ́ mo kì í tológun. Mo kì í lọ́kùnrin lóbìnrin. Mo kó nílé. Mo kálejò. Mo kí lọ́mọdé mo kí lágbà. Ẹ káàbọ̀ sórí ètò yìí. We give you praise because you are too much. Ọmọlójú Olódùmarè lórúkọ tèmi mi ò tí ì porúkọ dà. We give you praises because you are too much. Ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí. Oh Father. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lọ́jọ́ mẹ́jọ náà la máa ń mú ètò ìwá sí ti bọ̀ yín. Father, we give you praise because. Ìbà àrúgbó àwọn wòlíì ńláńlá gbogbo yín ni mo kí pátápátá. Father, receive our praises because you are too much. Àwọn àáfàá ńláńlá gbogbo yín ni mo kí. Àwọn aṣojú Ọlọ́run ọba mi gbogbo yín pátápátá ni mo kí lórí ilẹ̀ ayé. Because you are too much. Gbogbo yín ni mo kí. Because you are too much. Mi ò lólódì ẹnìkan. Tó mo ṣì ń yan Ọlọ́run ọba mi ìdùà lọ́wọ́ náà ni. Àmọ́ ẹ jẹ́ kí n sáré fi oyin náà kí n fi kí Ọlọ́run ọba mi ìdùà káàbọ̀ sórí ètò tèmi kó sọ̀kalẹ̀ pẹ̀lú wa kó wá bá wa ṣètò tèmi. Ṣé ẹ mọ̀ wípé
láì ṣe pé ọlọ́run ọba mi ìdùà ń bẹ lẹ́yìn wa náà kò sí nǹkan náà tá a lè rí ṣe náà kò sí nǹkan tá a lè dá ṣe náà ọpẹ́ lọ́wọ́ Allahu Rabbi bá a ti lo ti ẹ̀já tún lo eléyìí náà náà ká fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. Isaac Adégbénró ẹ káàbọ̀ ṣe ń gbádùn ìlú Nàìjà lọ́wọ́ ọ̀gá mi ẹ̀wọ̀n Mutiu Isiaka Prince Bólúdé Adésínà Michael Obokome Izu Okodia Ayunade Bámilọ́sìn Ayọ̀dèjì Ayọ̀ Bámi Adégbìtẹ́ Mọ́rẹ́ni Kejì Mọ́túnráyọ̀ Adébàmbọ̀ ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín ni mo kí. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi Allahu Rabbi náà tó mú wa rọ́jọ́ tẹ̀lé láyọ̀ àtàlàfíà. Òun ló jẹ́ kí n máa sọ wípé ó gbọ́ ẹ̀yin mùsùlùmí òdodo Salaam Aleikum. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alamin. Àwọn kan wọ́n lẹ́sìn wo ni mò ń ṣe? Mo ní kò sí lè dá àṣẹ náà kò sí lè ti àṣetán náà ọba mi náà gbọ́. Ṣé mọ̀ pé ọlọ́run ọba mi ìdùn àkànṣe náà ni gbogbo wa ń sìn nílé ayé yìí. Gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo pátápátá ọlọ́run ọba mi náà lẹ́ ń ké sí. Ẹlẹ́sìn mùsùlùmí òdodo ọlọ́run ọba náà ni gbogbo wa ń ké sí. Ẹ̀yin ẹlẹ́sìn bàbá wa náà ẹlẹ́sìn àbáláyé ọlọ́run ọba náà ni gbogbo wa ń ké sí. Gbogbo ẹ̀yin tọ́nà ọba ní kẹ́ mọ́ gbé bíbélì kẹ́ mọ́ fi jáde kẹ́ mọ́ fi túdè gbogbo yín náà ni mo kí pátápátá. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe ń fi àlùkùránù náà tẹ́ fi ń ṣe àwọn ọmọ ènìyàn náà tẹ́ fi ń ṣoore fún wọn náà gbogbo yín náà ni mo kí pátápátá. Gbogbo yín tẹ́ ẹ̀ sì ń já ewé àtegbò náà gbogbo yín náà ni mo kí tẹ́ fi ń tú ọmọ ayé tẹ́ fi ń tú ìdè tẹ́ fi ń tú ayé ọmọ ẹ̀dá tẹ́ fi ń túṣe gbogbo yín náà ni mo kí pátápátá. Lórí ètò tèmi ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí. Lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ náà ni aago 5 kọjá ìṣẹ́jú bélé ń já náà. Ọmọ olójú Olódùmarè yín rèé tí gbogbo yín mọ̀ bí ẹni mowó náà ni mo tún kí yín káàbọ̀ sórí ètò yìí. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò tèmi. Aláàárẹ̀ ò jẹ́ ìgbàgbẹ́gbẹ́ yóò gbọmọgbọmọ nǹkan ó gbé nǹkan àánú wà láì. Ọlọ́run ọba náà ló fún wa ṣe náà kì í ṣàwa náà. Ìbáṣọmọ èèyàn ló fún wa lẹ́bùn a ti gbà lọ́wọ́ wa tipẹ́tipẹ́. Ọ̀kẹ́ Olúwafísáyọ̀ Babalẹ́rẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Télọ̀ Samuel Ayọ̀túndé ẹ káàbọ̀ sórí ètò yìí. Olúmídé Àrà ẹ káàbọ̀ sórí ètò. Ètò lọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ tó mọ̀ ń wá sẹ́tì gbọ́ yín ní gbogbo ọjọ́ ajé Monday. Bóni ti jọjọ́ ajé ajé kò fi lé mi ṣe bùgbé ajé kò fi lé yín ṣe bùgbé. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀lì tí tẹ́ fi ń gbọ́ mi náà ò ní di pẹ̀lú àṣẹ Èdùmàrè.
bẹ́ẹ̀ni ṣe jẹ́ ọjọ́ 24 inú oṣù kẹwàá ọdún 2016 bọ́dún yìí ti ń lọ sópin ẹ̀ ní bọ́dún lọ́dọ̀ láṣẹ ọlọ́run ire owó ire ayọ̀ ire àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ kó máa jẹ́ ti gbogbo yín pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ ṣàmì kẹgbẹ́ tó àdúrà mi ẹ tún bí sí ẹ lè ṣàmì. ọ̀kín ló dára jù láwùjọ ẹyẹ nínú igbó. ṣé o ti dání ọ̀nà tó kún fọ́fọ́fọ́ ríire tí gbogbo àgbáyé ti ń gbáre ẹni rìn ní pẹ̀pẹ̀ lánìyàn tó mọ kò sí ẹni. inú gbogbo ẹranko nínú igbó kìnìún ló lóòlà jù. iṣẹ́ rẹ̀ òun là ń ṣe láti rú ire àtọ̀rọ̀ ire. ẹ mọ̀ pé nínú ká sọ̀rọ̀ ká gbóhùn sáfẹ́fẹ́ náà ti ríire. ọmọ lójú Olódùmarè ò gbẹ́yìn. báwo láì sí iyèméjì. ìjẹ́ gbogbo ẹ̀yin tó ti sọ̀rọ̀ kí n tó sọ náà ni mo kí pátápátá gbogbo ẹ̀yin aṣíwájú. ọ̀rẹ́ súnmọ́ bí kò wá. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá fún wa nínú ká sọ̀rọ̀ ká pèdè náà ni mo kí. bẹ̀wà láì ta láì wọ̀n sóríire. ẹ̀yin tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ náà mo kí. ni mo ṣe gbáwájú nínú olórin. àwọn tó tún mọ̀ sọ̀rọ̀ náà nígbà táwa ò bá ní símọ́nà gbogbo yín náà la tún kí pátápátá náà. wí mo tẹ̀lé. ẹ̀yin tẹ́ tún bọ̀ lẹ́yìn wa náà gbogbo yín la kí. ìjánu. ọ̀rẹ́ tún bá bí kan wá gbọ́rọ̀ mi o jẹ̀sùn mú rí jọ ọ̀rẹ́ tún bá bí kan wá gbọ́rọ̀ mi ẹranko tó ń jó. tó azikiri special nílé ìtẹ́ ẹ̀gbọ́n yẹn ẹ jẹ́ kí n tún lò báyìí náà ká fi lè náà ká tún fi ṣíjú ètò. My good sister Raquel Eliongson, how are you doing? Oṣeláyọ̀ Adéyẹmí, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé àdúpẹ́. Ọlọ́ọ̀lùwà náà làwa ń jẹ. Tí ìrànlọ́wọ́ ẹ̀dá bá dúró, tí bàbá lókè á bẹ̀rẹ̀. Ọlọ́ọ̀lùwà náà làwa ń jẹ. Mo kí gbogbo yín pátápátá níbi tẹ́ ẹ bá wà tẹ́tí láǹfààní láti máa gbọ́ mi. Ibikíbi tẹ́ ẹ bá wà láti láǹfààní láti máa wò mí. Gbogbo yín ni mo kí. Inú ilé lẹ́wà ni, nínú ọ́fíìsì, bó ṣe nú ọkọ̀ náà lẹ́wà. Gbogbo yín ni mo kí lọ́kùnrin lóbìnrin. Ọlọ́olúwa ni mo jẹ́. Ẹ kú iṣẹ́ látàárọ̀. Ìrànlọ́wọ́ ẹ̀dá. Ẹ̀gbọ́n mi àtàtà Yẹmí Ẹ̀míọlá, ẹ̀gbọ́n mi láti Kàtálọ̀n kò ní bàjẹ́ fún yín bàbá. Ṣàlàáfíà lẹ wà gbogbo lé ńkọ́. Kí ni àwọn nǹkan tí mo fẹ́ ká bára wa sọ? Àní kí ni mo mú wá sétí gbọ́ yín? Oore Olúwa lóore tó dúró títí láéláé. Ẹ̀gbọ́n mi Yẹmí Ẹ̀míọlá, ẹ káàbọ̀ sórí ètò mórí yín. Lẹ́yìn oore Olúwa kò sọ́lá mi náà tá a lè jẹ. Kí lèèyàn ń jẹ tí kì í tán láyé yìí? Lẹ́yìn ọlá Ọlọ́run kò sí nǹkan mi. Ọlọ́olúwa ni mo jẹ́. Ìrànlọ́wọ́ ẹ̀dá. Kí ni mo nílẹ̀ ní tí mo fẹ́ bá wa sọ? Tí bàbá lókè abẹ́rẹ́. Ọlọ́olúwa ni mo jẹ́. Kí ni mo fẹ́ ká fi gbára wa nímọ̀ràn lórí ètò yìí? Ṣé àmọ̀ tó bá ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ náà nìyẹn? Gbogbo ọjọ́ ajé Monday náà ni. Ká bára wa sọ̀rọ̀, ká ṣíra wa létí. Ká rí nǹkan lò kọ́sẹ̀ yìí kó tó parí. lọ́pọ̀ ó ṣe. Olúwa ló máa ṣe o. Rasheedat Ajé Jùmọ̀kẹ́ Amúdá, ẹ káàbọ̀ sórí ètò. Àwọn
àwọn nígbà àkọ́kọ́ táwọn kọ́kọ́ gbé ètò yìí náà lélẹ̀. Ó dà ẹ ṣe àdúpẹ́ bá ṣe máa ṣe náà nìyẹn lọ́jọ́ mẹ́jọ. Rasheedat Adéjùmọ̀kẹ́ Amúdá ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́ ń gbádùn ètò náà ní kẹ́ máa share sórí wọ́ọ̀lù yìí. Àwọn tí wọ́n láǹfààní láti máa wò ẹ jẹ́ káwọn náà lè máa rí wa wò kó tó di pé a parí ètò. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí náà ẹ like ẹ kẹ́dẹ̀ share sórí wọ́ọ̀lù yìí. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò ní. Olúwa ló jẹ́ ká lọ. Mo sọ mo ní àwọn tí wọ́n láǹfààní láti wò ẹ jẹ́ káwọn náà láǹfààní láti máa wò bẹ́ẹ̀ bá ṣe ń share sórí wọ́ọ̀lù yìí. Tó ọ̀rọ̀ tí mo mú wá lónìí kì í ṣọ̀rọ̀ tó lè gbà wá lákòókò náà lọ jìnnà. Olúwa kò bùkún mi o. Ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí. Ọlọ́run ọba àmì ìdùà ló ń fún wa ṣe. Òun náà ló dilé wà fákòkò tiwa. I am for joy, joy, joy. I am for joy, joy, joy. Chief Commander Ebenezer Obey náà lẹ́ ń gbọ́ yẹn. Tó kí lákòórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ lónìí. Nǹkan kan wà tó jẹ́ wípé mo ń bà àwọn ènìyàn lẹ́rù. I am for joy, joy, joy. Nǹkan kan wà tó yẹ pé ó yẹ kí ọmọ ẹ̀dá kó ní. Gbogbo wa tà wá nílé ayé tá a bá ní nǹkan náà. Kò dájú wípé a lè débi tá a fẹ́ dé. Ó yẹ ká ní nǹkan náà. For joy, Pàápàá lọ́mọkùnrin. Joy, joy, joy. Ọmọbìnrin náà ó yẹ ká ní nǹkan náà. Kí ni wọ́n ń pè nǹkan náà? Kúnlé ṣe kó ní ẹ káàbọ̀ sórí ètò. I am for joy, joy, joy. I am for joy, joy, joy. Princess Fọlákẹ́mi ẹ káàbọ̀ sórí ètò. Mo rí yín. Mi jẹ́ láyé, kò sẹ́ni tó lè báyọ̀ mi jẹ́. Rasheedat Adéjùmọ̀kẹ́ Amúdá láti UK lọ́hùn gbogbo yín ni mo kí. I am for joy. Àwọn olólùfẹ́ wa tó ń wò wá láti Amẹ́ríkà gbogbo yín náà ni mo kí. Àwọn tèmi láti Europe lọ́hùn gbogbo yín ni mo kí. Láti Canada gbogbo yín náà ni mo kí mi ò lólódì ẹnìkan. Ẹ̀yin tèmi ní Qatar lọ́hùn náà gbogbo yín ni mo kí ẹ káàbọ̀. Mélòó la fẹ́ dárúkọ nínú ẹ̀yin Adépèlé? Káyọ̀ mi kún, okun lẹ́lẹ́. Ẹ̀yin tèmi láti Australia gbogbo yín náà ni mo kí gbogbo yín mo rí pátápátá. Ọ̀jọ̀jọ̀, abániláyọ̀ jẹ́ má bà tèmi jẹ́. Èdùmàrè bá mi fàṣẹ sí. Tó ẹja kan lọ agbami ètò náà kó tó di wípé ọjọ́ lọ. Káyọ̀ mi kún, okun lẹ́lẹ́. Ẹ̀gbọ́n mi Olúgbẹ̀dù láti United Kingdom lọ́hùn gbogbo mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Jẹ́ má báyọ̀ mi jẹ́. Èdùmàrè bá mi fàṣẹ sí. Tó ẹja kan lọ agbami ètò náà. Ká mọ̀ bó pòlọ́lé olóró. Ká mọ̀ bá fọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́ péjọ. Samuel Ọlánípọ̀ Òjó láti Èkìtì kété lọ́hùn. Ẹ káàbọ̀ sórí ètò. Simeon Tóyọ̀sí Awẹ́ látàbújá. Mo rí yín ẹ káàbọ̀. Ojoojúmọ́ ni káyọ̀ mi kún, okun lẹ́lẹ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi pátápátá tẹ láǹfààní láti máa wò mí. Ó pọ̀ jọ. Ayọ̀ gbogbo yín ó kún pẹ̀lú àṣẹ Èdùmàrè ọba. Ẹ ṣàmì àdúrà ẹ mọ̀ bí sì débi bẹ́ẹ̀ nílé ṣàdúrà. Èdùmàrè bá mi fàṣẹ sí. Ojoojúmọ́ ni káyọ̀ mi kún, okun lẹ́lẹ́. Ojoojúmọ́ ni káyọ̀ mi kún, ó pọ̀ jọjọ. Abániláyọ̀ jẹ́ má báyọ̀ mi jẹ́. Tó nǹkan tí mo mú wá fún wa lórí ètò yìí tí mo fẹ́ kájọ bára wa sọ. Tí mo fẹ́ kájọ bára wa gbọ́. Adérónkẹ́ Zuliat Abdulsalam láti Dubai lọ́hùn mo kíyín ẹ ṣé. Ojoojúmọ́ ni kínú. Ojoojúmọ́ ni kínú ọdún. Inú wa gbogbo ọmọ àdùn náà pẹ̀lú àṣẹ Ọlọ́run lójoojúmọ́. Ojoojúmọ́ ni kínú. Ojoojúmọ́ ni kínú. Tó ìgboyà ní nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan. Inú wa dùn. Mo ní nǹkan kan wà tó jẹ́ pé ó yẹ kí gbogbo wa ní. Ojoojúmọ́ ni kínú. Ìgboyà lórúkọ rẹ̀. Inú bá dùn lé ní. Gbogbo wa náà ló mọ nǹkan tó ń jẹ́ ìgboyà. Ojoojúmọ́ ni kínú ọdún. Emmanuel Ọláògbébì kan why worry látàbújá lọ́hùn. Ojoojúmọ́ ni kínú. Ojoojúmọ́ ni. Tó ẹ jẹ́ kí n sáré yànnà náà nǹkan tí mo mú wá sórí ètò yìí. Ọjọ́ ń rebi àná òòrùn rebi àtiwọ̀. Ẹ jẹ́ kí n lò báyìí náà kó tó di pé a bẹ̀rẹ̀ ètò ní.
tó ìgboyà làkòrí nǹkan tí mo fẹ́ bá yín sọ lénìí. Ìgboyà làkòrí ìmọ̀ràn tí mo fẹ́ ká jọ farabalẹ̀ ká gbára wa nímọ̀ràn. Ọ̀rọ̀ tí mo bá sọ, ọ̀rọ̀ tẹ́yin bá gbọ́, àjọ ń fi kọ́ra wa lọ́gbọ́n náà ni. Nítorí pé kò sẹ́nìkan tó gbọ́n tán lé ayé. Ọlọ́gbọ́n báyìí náà ló ń dorí ẹja mú. Ẹni tó bá lòun gbọ́n nílé ayé náà ni bàbá òun kọ́. Ọlọ́ọ̀bà mi ìdọ̀ ní ṣe wá lágọ̀. Tó mo ní ká jẹ́ onígboyà. Kí ni mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ ìgboyà lónìí? Ẹ tẹ́tí pẹ̀lẹ́ jẹ́ kí n sáré yànnàná rẹ̀ fún yín. Mo ní ká jẹ́ onígboyà kì í ṣe ìmọ̀ràn tí ẹ̀dá lè rí gbà nílé ayé. Bàbá dẹ̀ tún wá rí gbà nílé ayé. Bàbá wa mú lò kò ní ìtumọ̀ kankan. Tí a kò bá wá fi ṣe kò ní ìtumọ̀ kankan. Bàbá jẹ́ onígboyà, bàbá mú lò. Ká tó rí ẹni tó lè gbà wá nímọ̀ràn bẹ́yẹn, yóò pẹ́. Màmá wa gbà wá nímọ̀ràn yìí náà bàbá wa mú lò. Ṣàmọ̀ tó kò sí nǹkan kan náà. Tó ǹjẹ́ ẹ mọ̀ bí onígboyà ènìyàn ṣe rí? Àwọn àǹfààní wo ni wọ́n ní? Àwọn àǹfààní wo ni wọ́n ń rí jẹ? Àwọn àǹfààní wo ni ẹni tó bá jẹ́ onígboyà ló máa ń rí? Kí n tó mọ bọ́rọ̀ mi bọ̀, kí ni ìgboyà gangan fúnra rẹ̀? Kí là ń pè ní ìgboyà? Kí ni Yorùbá ń pè ní ìgboyà? Báwo la ṣe lè ṣe àpèjúwe ìgboyà? A lè ṣe àpèjúwe ìgboyà gẹ́gẹ́ bí mímọ̀ nǹkan. Gẹ́gẹ́ bí mímọ̀ nǹkan tí o lè ṣe dáradára. Bẹ́ẹ̀ ni, jẹ́ kí n ṣe àpèjúwe rẹ̀ ní pé gẹ́gẹ́ bí kéèyàn mọ̀ nǹkan tí o lè ṣe dáradára tó sì dá ọ lójú. Àwọn ìhà tó kọ sí nǹkan náà àti wípé bó ṣe ka nǹkan náà sí, bó ṣe jẹ́ ọ́ lógún tó, àti ọwọ́ tí o fi mú nǹkan náà. Ṣé ọwọ́ yẹpẹrẹ ló fi mú o ní? Àbí o mú lọ́kùnkúndùn? Àpèjúwe ìgboyà náà ni mò ń ṣe fún ọ. Tẹ́tí pẹ̀lẹ́ jẹ́ kó gbọ́ mi lórí ètò yìí. Ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀, ètò lọ̀rọ̀ ìṣítí. Fi èyí ṣe àfiwé ìgbéraga. Kó jẹ́ àfiwé ìgbéraga. Èyí tí a lè sọ wípé níní ìgbàgbọ́ nínú ara ẹni. Nínú ìgbàgbọ́ nínú ara ẹni nínú wípé ó dára jù níbìkan, gbòógì jù. Nípa pé kí èèyàn kó nígbàgbọ́ nínú ara rẹ̀, kì í ṣe ìgbéraga. Àwọn kan máa fi wé ìgbéraga. Àmọ́ ìgboyà ni wípé o ní ìgbàgbọ́ nínú ara rẹ̀. O ní ìgbàgbọ́ nínú pé nǹkan tó o lè ṣe, nǹkan tó dá ọ lójú, nǹkan tó o mọ̀. Ìgbà mìíràn Ọlọ́run Ọba mi á máa fi léèyàn lọ́wọ́. Bá a ṣe lè ṣàpèjúwe ìgboyà náà nìyẹn. Èyí tí àwọn olóyìnbó ń pè ní confidence.
wọn sílẹ̀ nítorí pé wọn ò ní ìgboyà náà ni. Àwọn mìíràn máa dín ara wọn kù nítorí pé kò sí ìgboyà fún wọn. Kí ni ìwúlò ìgboyà? Bí ẹ̀dá bá ṣe ń yẹ ara rẹ̀ wò lójoojúmọ́ nínú àfojúsùn rẹ̀, bẹ́ẹ̀ náà ni àti ṣoríire àti ìgboyà náà ń lékè ń kà sí lójoojúmọ́. Brọ́dà mi Yẹmí Ẹ̀míọlá, ẹ ṣé mo dúpẹ́. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní bí ẹ̀dá bá ṣe ń sùn bó bá ṣe ń jí lójoojúmọ́ tó ń yẹ ara rẹ̀ wò nínú gbogbo àfojúsùn rẹ̀, bẹ́ẹ̀ náà ni àti ṣoríire àti ìgboyà láyé bẹ́ẹ̀ ló ṣe ń lékè ń kà sí. Kí ni ìdí tí àpèjúwe yìí fi ṣe pàtàkì? Àpèjúwe ṣe pàtàkì nítorí wípé tí o bá fẹ́ jẹ́ onígboyà títí dé ibi tí ó lè ràn ọ́ lọ́wọ́, ó ṣe pàtàkì láti mọ àfojúsùn. Olúwadáre Samuel, ẹ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà ní gbogbo ilé ńkọ́. Mo ní ó ṣe pàtàkì láti mọ àfojúsùn rẹ kí a sì ní àròjinlẹ̀ nípa àfojúsùn náà. Nípa ìgboyà yìí náà ni o fi lè ran àfojúsùn rẹ lọ́wọ́. Ohun tí ó lè ran àfojúsùn rẹ lọ́wọ́ ní ayé náà ni ìgboyà. Àmọ́ Nurudeen, ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. Ìgboyà jẹ́ nǹkan gbòógì tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá nílò, èyí tí a sì rò wípé ó dára. Ṣùgbọ́n kí ni ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi fẹ́ ní ìgboyà? Kí ni ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi nílò ìgboyà nílé ayé yìí? Kí ni ìdí pàtàkì tí ìgboyà fi dára? Ṣóǹdé Sami Talks láti Japan lọ́hùn, mo kíyín ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa náà. Ṣé ń gbádùn láti Japan lọ́hùn? Ṣé ń gbádùn wa náà láti Japan lọ́hùn? Olúwaṣeun Bángbóṣé, pàdé mi láti Philippines lọ́hùn, káàbọ̀ sórí ètò. Gbogbo yín pátápátá ni mo kí, mi ò lólódì ẹnìkan. Ṣé ẹ gbàgbé nǹkan tí mò ń sọ? Mo ní kí ni ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi fẹ́ ní ìgboyà láyé? Kí ni ìdí tó fi yẹ ká ní ìgboyà? Nínú ohun gbogbo tá a bá ń ṣe ó yẹ ká ní ìgboyà. Ìgboyà dára gidi. Ìgboyà nígbà mìíràn ẹ̀wẹ̀ a máa fi àléfì ìfẹ́ hàn. A máa fi àléfì ìfẹ́ hàn. Kí ni mo pè ní àléfì ìfẹ́? Romantic act. Ẹ ṣé mo rí yín all the way from Japan. Tó ìgboyà ṣe pàtàkì nínú àléfì ìbáṣepọ̀ tí kìí ṣe wípé ó ní ẹ̀tàn nínú rárá. Ṣé mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin ìbáṣepọ̀ tó lẹ́tàn nínú àtèyí tí kò lẹ́tàn nínú. Ọ̀nà wo ni ìgboyà fi ṣe pàtàkì nínú rẹ̀? Ó ṣe pàtàkì láàrin àfẹ́sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tí wọ́n ti ìfẹ́ra wọn délé. Ìgboyà ṣe pàtàkì láàrin ọkọ àti aya.
ṣe pàtàkì láàrin àfẹ́sọ́nà méjì tí wọ́n ń gbèrò láti di tọkọtaya lọ́jọ́ iwájú. Àwọn àfẹ́sọ́nà mìíràn tẹ̀ máa ń ní ìrẹ̀wẹ̀sì pàápàá. Kí ló fà ìrẹ̀wẹ̀sì náà? Yálà láàrin ọkùnrin ni tàbí láàrin obìnrin. Tó bá ti di pé àfẹ́sọ́nà kan kàwé jù kan lọ, ìrẹ̀wẹ̀sì á máa dé bá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tó bá di pé ọkọ ló kàwé jaya lọ ni, àbí pé aya ló kàwé jọkọ lọ, ìrẹ̀wẹ̀sì á máa dé bá wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kí ló fà á? Lórí ọ̀rọ̀ àìní ìgboyà yìí náà ni. Ìgbà mìíràn tí ọwọ́ aya bá gbé pẹ́ẹ́lí jọkọ lọ, ìrẹ̀wẹ̀sì á máa dé bọ́kọ. A lè lọ́mọ àìní ìgboyà ní náà lẹ́sẹ̀. Ìgbà mìíràn ọkùnrin lè nífẹ̀ẹ́ láti bọ́mọbìnrin sọ̀rọ̀. Yálà bóyá ọmọbìnrin wà níbi gíga, tàbí jẹ́ ẹni tó lékè ńkà láwùjọ, tàbí pé ó lè wà nípò gíga. Ọkùnrin á máa wúra rẹ̀ nígbà mìíràn. Èyí táwọn eléèbó ń pè ní self-esteem, low self-esteem. Yóò wá máa wúra rẹ̀ wípé èmi sọmọbìnrin yìí bò ló ṣe wá jẹ́. Àmọ́ tó bá ní ìgboyà yóò gbé kò lójú ni pé kí ni ṣó gbiná lórí ni jẹ́ ń sọ lórí rẹ̀ kalẹ̀. Talks Ṣóǹdé láti Japan àti àmọ́ Nurudeen. Àwọn tí ẹ̀gbọ́n mi Yẹmí Ẹ̀míọ́lá náà nìyẹn láti Japan lọ́hùn. Gbogbo yín ni mo kí mi lódì ẹnìkan. Queen Esther Tèmiládé Adéwùsì ẹ káàbọ̀ sórí ètò. Ìgboyà ni mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Mo ní bọ́kùnrin bá nífẹ̀ẹ́ sóbìnrin kan bí ò bá ní ìgboyà wà láì kò lè débẹ̀. Ẹ̀rù ò mọ̀ ọ̀bá ni. Olúwadàrẹ Samuel mo rí yẹn káàbọ̀ sórí ètò. Ìgboyà yìí tiẹ̀ ti sọ lòmíràn di nǹkan láàrin iṣẹ́. Ó ti sọ lòmíràn di nǹkan níbi iṣẹ́ rẹ̀ náà. Torí pé àwọn tó yẹ kó lọ bá sọ̀rọ̀, àwọn nǹkan tó ṣe tó yẹ kó ṣe, àwọn nǹkan pàtàkì tó yẹ kó ṣe, àwọn nǹkan tó yẹ kó ṣe kó fi lè móríire bá lè iṣẹ́. Nígbà tí ò ní ìgboyà tí ò fi lè ṣe, ẹ̀gbọ́n ṣe kò ti wá dà nǹkan míì bí. Àwọn tó yẹ kó o bá sọ̀rọ̀ náà nígbà mìíràn, àìní ìgboyà míì àti ẹ̀mọ́ fà á. Queen Esther Tèmiládé Adéwùsì ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé mo dúpẹ́. Tó nígbà mìíràn ẹ̀wẹ̀, ìgboyà máa mú ẹ̀dá ṣubú. Alọ́nà wo ló fi ń mẹ̀dá ṣubú? Nítorí wípé ibi tó bá yẹ kó ti sọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀ ńbẹ̀ torí pé àìní ìgboyà náà ni. Àwọn èèyàn á rò wípé bóyá kò kújú òṣùwọ̀n ni. Àwọn ẹlòmíràn á rò pé bóyá ẹ̀rù ló ń bà á. Ẹlòmíràn á ti lè mọ kásáré fín. Nígbà tó bá pé ibi tó bá yẹ kó ti sọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀ ńbẹ̀. Ẹlòmíràn sì lè dẹni gíga látàrí ìgboyà yìí náà. Queen Esther Tèmiládé Adéwùsì ẹ ṣe nǹkan táwa náà fi yàtọ̀ nìyẹn. Ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí òun làwa ń sọ. Ọlọ́run bá mi ìdò àlódìrí wà fákùkọ tí a. Àǹtí mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀ Babalẹ̀yẹ káàbọ̀ sórí ètò mórí yín. Joseph Godwin Tòrògíwá ẹ káàbọ̀ sórí ètò yìí.
mo sọ lẹ́ẹ̀kan mo ní ènìyàn lè di ẹni gíga lẹ́nu iṣẹ́ rẹ̀ látàrí wípé ó ní ìgboyà. tẹ́ ẹ bá wò ó lọ́nà kan tàbí èkejì, ẹlòmíràn a máa mú ìgboyà pọ̀ mọ́ ìgbéraga, àmọ́ ìgbéraga ó yàtọ̀ sí ìgboyà. ẹ jẹ́ ká mú méjèèjì ká mú yàtọ̀ síra, ẹ má jẹ́ ká mú pọ̀ mọ́ra. ìwádìí mi tiẹ̀ tún fi hàn mí pé níbi tí mo ṣe ìwádìí ìgboyà dé, ó fi hàn mí pé ọmọ iléèwé mìíràn a máa ṣàṣeyege látàrí pé ó ní ìgboyà yìí náà. ṣé ẹ mọ̀ wípé oríṣiríṣi àtakò ló máa ń débọn ọmọ iléèwé lẹ́nu ìwé, àmọ́ tó bá ní ìgboyà ó ṣeé ṣe kó yege ju àwọn ẹgbẹ́ rẹ̀. ẹ ṣé mo dúpẹ́. Gambo Alaba, ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò. ìgboyà ni mò ń sọ̀rọ̀ rẹ̀. ìgboyà là kò rí ọ̀rọ̀ ìṣítí tí mo mú wá fún wa lénìí. ìgbà mìíràn nílé ayé tó bá ń jà pàtìpàtì, tó nífẹ̀ẹ́ sí nǹkan tó sì fẹ́ kó padà jẹ́ tiẹ̀, tó bá ní ìgboyà nígbà mìíràn wà láì nǹkan náà ò sì jẹ́ tiẹ̀. tó bá ní ìgboyà tó sì láfojúsùn, èyí tí ẹlẹ́bùn ń pè ní focus, nǹkan tó ń fẹ́ yóò padà jẹ́ tiẹ̀. ọkùnrin kan tó fẹ́ bóbìnrin sọ̀rọ̀, wàhálà bóbìnrin náà bá yarí kó gbéná lórí jù bẹ́ẹ̀ lọ. bó o bá ní ìgboyà tó o sì láfojúsùn, yóò padà wá ṣe tiẹ̀ náà kẹ́yìn. ṣé ẹ mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n á ní kò jẹ́ ń gbádùn náà, òun lobìnrin ń gbà fún. kí ni nǹkan tó o lè ṣe tó o lè fi jẹ́ onígboyà? àwọn nǹkan wo ló lè ṣe tó o fi lè jẹ́ onígboyà? tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ mi. mo sọ lẹ́ẹ̀kan, mo ní ìyàtọ̀ wà láàrin ìgboyà àti ìgbéraga. ìyàtọ̀ ń bẹ láàrin ìgboyà àti ìgbéraga. má jẹ́ onígbéraga, torí pé o fẹ́ jẹ́ onígboyà, má jẹ́ onígbéraga. ó léwu púpọ̀. kí ni nǹkan àkọ́kọ́? nǹkan àkọ́kọ́ tó yẹ kó o ṣe tó o fi lè donígboyà láyé? múra síṣẹ́ ọwọ́ rẹ, ọ̀rẹ́ mi. bó o bá tẹpá mọ́ṣẹ́, tó o ní nǹkan tẹ́gbẹ́ ní, tó ní nǹkan tágbà ní, tó ní nǹkan tókùnrin ní, tó ní nǹkan tóbìnrin ní, ìjọ mọ̀ wípé wàá di onígboyà láyé látàrí wípé ibikíbi tó o bá dé wàá lè sọ̀rọ̀, ọ̀rọ̀ gbẹnu rẹ. báwọn ẹgbẹ́ rẹ bá ń náwó, ìwọ náà ó lè bá wọn náwó. báwọn ẹgbẹ́ rẹ bá ń nára, ìwọ náà ó lè bá wọn nára. bó ṣaṣọ náà ná, ìwọ náà ó lè bá wọn náṣọ. àwọn ará wọn nǹkan tó o lè tọ̀, ara àwọn ọ̀nà tó o lè tọ̀ tó o fi lè donígboyà láyé náà ni mò ń sọ fún ọ. tẹpá mọ́ṣẹ́ ọwọ́ rẹ, ọ̀rẹ́ mi. Lawal Abdulateef Adémọ́lá, káàbọ̀ sórí ètò. Princess Fúnmi Àlàbí, ẹ káàbọ̀ sórí ètò. Iyẹ́misí Bánjọ Kárọ̀wí YBK, màmá ìbejì lọ́hùn láti UK, ẹ káàbọ̀ sórí ètò yìí. ìgboyà ni nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀.
fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mẹ́tò ìfúngbà àkọ́kọ́ ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí tó máa ń wáyé sétí gbọ́yìn lórí ìkànnì tí mo wà yìí lọ́jọ́jọ́ ajé ọjọ́ Monday. Kí ni nǹkan kejì tó fi lè tó nígboyà láyé? Kíyèsí àwọn ẹgbẹ́ tó ń bá rìn, kíyèsí àwọn tó ń bá rìn, kíyèsí àwọn ọ̀rẹ́ tó ń bá rìn. Ṣáwọn ọ̀rẹ́ tó lè mú ọ ṣoríire ni? Ṣáwọn ọ̀rẹ́ tó lè sọ̀rọ̀ níbi táwọn ẹgbẹ́ ti ń sọ̀rọ̀ ni? Ṣáwọn ọ̀rẹ́ tó jẹ́ pé tí ṣe pé wọ́n lè kó bá ọ? Ṣáwọn ọ̀rẹ́ tó jẹ́ pé báwọn èèyàn bá rí mọ inú wọn á dùn? Ṣáwọn ló ń bá rìn? Bó o bá bá àwọn ọ̀rẹ́ tó jó ní ìgboyà rẹ̀, ó di dandan kí ìwọ náà ní ìgboyà. Kí ni nǹkan mìíràn tí mo tún fẹ́ sọ? Yẹmí Ẹ̀míọlá ẹ̀gbọ́n mi padà wọ́n ní ká fi Michael Adé mi ò mọ̀ pé ojú ogun láyé ó dáa máa fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀. Ẹ jẹ́ kí n sáré parí kí n sáré yànnà náà nǹkan tí mò ń bá lọ tán kó tó di wípé a kan lu agbami fàájì ń bọ̀ ẹ̀ fún mi ní ìṣẹ́jú díẹ̀ ìṣẹ́jú 5 péré kí n sáré yànnà náà ọ̀rọ̀ tí mò ń bá lọ. Mò ń sọ lọ́wọ́ mo ní kí ni àwọn kan tó lè ṣe tó fi lè jẹ́ onígboyà. Àkọ́kọ́ mo ní kó múra dáadáa, bẹ̀rẹ̀ sí ní wọṣọ dáadáa. Èkejì mo ní kó jẹ́ ẹni tó tẹpá mọ́ṣẹ́, kó lè sọ̀rọ̀ níbi tẹ́gbẹ́ náà bá ti ń sọ̀rọ̀. Ìkẹta, gbìyànjú kó ṣe àlàyé nǹkan tó o bá mọ̀ wípé o mọ̀ dáradára. Àwọn nǹkan tó o mọ̀ láti máa ṣe gbìyànjú kó ṣe àlàyé rẹ̀ dáradára. Nípa ìdí èyí o lè di onígboyà. Kí ni nǹkan kẹrin tí mo fẹ́ sọ? Gbìyànjú láti kópa nínú eré ìdíje. Orú eré ìdíje wo ni mò ń sọ? Àríyànjiyàn. Kìí ṣe eléyìí tí ó lè kìí ṣe àríyànjiyàn tó lè fa ìjà lọ. Pàlùdà láàárọ̀ kọ́ pàlùdà láàràdà. Ẹ jẹ́ kí n lò báyìí náà torí ti ẹ̀gbọ́n mi Yẹmí Ẹ̀míọlá. Mò ń bọ̀ náà. Kí n ṣe báyìí náà. Tó ọ̀rọ̀ ìṣítí tèmi nìyẹn tí mo pè ní jẹ́ onígboyà. Àbọ̀rọ̀ báyìí lásán fọmọlúàbí bọ́ bá nínú rẹ̀ yóò dòdìdì. Orí ọ̀gẹ́rẹ́ kókó láwọ̀ bàbá wí fọmọ ẹni àgbọ́. Nítorí ẹ̀gbọ́n mi Yẹmí Ẹ̀míọlá ni mo ṣe ń lo Michael Adé. Bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ onígboyà láyé, àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe náà ni mo ti yànnà náà rẹ̀ fún yín. Àmọ́ ẹ mọ́ ṣègbéraga o. Nítorí wípé ìgbéraga òun ni ìgbéra ṣánlẹ̀. Ẹni tí ó bá gbéra rẹ̀ ga òun ni a ó rẹ̀ sílẹ̀.
ẹni tó bá sì rẹra rẹ̀ sílẹ̀ náà ni a ó gbé ga. wo orúfẹ́ àwùjọ tó bá ń bá rìn, wo orúfẹ́ àwọn èèyàn tó bá ń bá sọ̀rọ̀, wo orúfẹ́ nǹkan tó bá ń ṣe. Samuel Ọlánípọ̀ Òjó, ọmọlójú Olódùmarè lórúkọ tèmi. tó gbogbo yín ni mo kí lẹ́ẹ̀kan sí ẹ. ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa náà ni mo kí. lọ́mọdé lágbà gbogbo yín ni mo kí. ìgbéraga náà ni bẹ̀rẹ̀ ìparun, bẹ́ẹ̀ náà ni mo sọ. ẹ kú iṣẹ́ ìní gbogbo yín ni mo kí pátápátá. bó o lọ ọ́fíìsì lónìí, ṣàlàáfíà ni, ṣẹ̀ṣẹ̀ ò gbomi mu jù. ẹ jẹ́ kí n sáré lo eléyìí náà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ àdéhùn. Ọ̀gá Jojo. We are happy people, we make you happy. We are happy people, we make you happy. tó òun ní ká ṣe fàájì díẹ̀ náà kí n jo eléyìí fún yín náà. ẹ tún jòǹdì sí ẹ̀rìn ni. We make you happy. ẹ dákun tó lọ lọ́wọ́ ẹ wo náà o, Ọ̀dọ́ ẹ wo wájú o. orin. Èmi Adéwálé Ayúbà o. Àwọn àlàkọrin pàgbàdà àgbà láwùjọ ìjó. Èmi ti kọrin náà ní ìgbà kan. Àwọn alákàgbàgbà àgbàgbà tó bẹ́ẹ̀ lókè tó kéṣe o. gbogbo àgbàgbà tó ń bẹ lókè kan tó kèṣe torí pé àwọn ọmọdé náà ń bọ̀ wá dàgbà lọ́jọ́ ọjọ́. We don't hammer now. eré ló ń ṣe nílé ayé, Now, Wale Baba God. múra sí kó máa ṣe rere. Wọ́n jẹ́ gbèsè ilé ijó. Má lọ sùn gbalaja o, sọ sígẹ́lá o, sísí tìjó. Oya go down like that. If you do well, you go talk my chat. You better don't break my heart. Ọmọge olójú sí. ọ̀rẹ́ Dọ́lá Adéníbà, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Well, you go talk my chat. You better don't break my heart. Ọmọge olójú sí ká. It's Mr. Sugar. And TM Naija na Chifa Yuba. And mo ń sọ nǹkan kan lọ níjẹ́jọ́, mo ní ìkóra ẹni níjàánu. We are happy people, kí ni wọ́n pè ní ìkóra ẹni níjàánu? we are age. mo sáré yànnàná rẹ̀ níjẹ́jọ́. We are happy people, we make you happy. mo láwọn nǹkan tó bá yẹ ká ṣe ká ṣe, àwọn nǹkan tí ò yẹ ká ṣe ká ṣe. Remo Oniru, that's the road. ọ̀rọ̀ mọ níwọ̀n, Me and Mr. Jones just wanna make you happy. ìwọ̀nba alẹ̀ dá ń sọ̀rọ̀ mọ́ nílé ayé, Enemies fair come as kò yẹ ká sọ̀rọ̀ jù Asati. nítorí pé bẹ́ẹ̀ lómi ìbá sọ̀rọ̀ jù House, yóò sọ̀sọ̀ kú sọ. the power kiss. You know what the gist is ẹ about. jẹ́ ká kóra wa ní ìjánu. Okay now, okay, ohunkóhun tá a bá ń ṣe nílé ayé, okay now, okay now. No play now. I'ma get ìjẹ́ ìmọ̀ tó bẹ́yàn bá momi jù gan ń gbà mí, crown that Shumar the crown came home with. àmọ́ iye olúwa rẹ̀ lẹ́nu. That's how you Stephen Ajífọlá láti Qatar, ẹ káàbọ̀ sórí ètò. Ńkọ́ àwa tí mọ ọ̀dọ́mọdé àdàgbàlagbà àgbàlagbà àdàrúgbó. Ilé ayé yìí kò dúró dẹni kankan. Ilé ayé yìí o kò dúró dẹni kankan. Gbogbo nǹkan bá ṣe léni, sórí ló dá lọ́la. gbogbo ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la. Ewé mọ̀ ẹ dẹ́kun ẹ má gbìgì oró ewé mọ̀. Àgbààgbà tó ń bẹ lókè, àwa ti mọ bí ẹdẹ. Àwọn ewé tó ń bọ̀ lẹ́yìn lẹ ò lè sọ. Àsìkò new breed la wà yìí o.
mo sọ mo ní ẹ jẹ́ ká máa kóra wa ní ìjánu. ọ̀gá jọjọ ẹlẹ́gùsí ni mo bá wọn lọ. mo ní bíìsì ẹlẹ́gùsí ni mo bá wọn lọ. mo pàdé sísí kan. ọkọ kó mọ bí yóò ṣe bá aya rẹ̀ sọ̀rọ̀, aya kó mọ bí yóò ṣe bọ́kọ rẹ̀ sọ̀rọ̀. sí iye mo bèrè o. ó gbà wá tá a jọ mọ pátápátá náà, iye sọ́kọ́. ẹ jẹ́ ká kọ́ bí a ṣe lè bóbi sọ̀rọ̀. mo ní kí lórúkọ tiwa. òyìnbó kan ní wọ́n ní respect is reciprocal. iṣẹ́ mi èmi lé mi ní Mark Mercy Brown, ọ̀rùnda ẹ ṣé mo dúpẹ́. unilag. Fádà Ọ̀sọ́láyínká Olúmídé, ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. ó ní àgbàdẹ́rì àǹsọ̀. abágbéra ó di núulé ìwàsádé núulé. Indomix ló jẹ́ kí n rògbò òun ló gbé mi jáde. ó ṣe mí wọ́n tẹ́lì. ṣé à ń gbọ́ bó ṣe ń dún? ó ní Mr. Johnson gbọ́ ọjọ́ ẹ̀ o. mo bá bàbá tó lámọ̀lẹ̀. èmi lé mi ní déwálé ògbó. mo lé mi ní déwálé àyùbá ọmọdé. èmi lọmọ lójú Olódùmarè tí mò ń bọ̀. àwọn olóhùn òṣèyàwó aláàgbé. olóhùn òṣèyàwó olórin. mo bẹ̀ bèbí yóò dá mi lò. Lady Bridget Porter kì í ṣẹjọ́ mi. orí mi ló fi rán. ìpínlẹ̀ o èmi ò lè torí ẹ̀ bí. bó ṣe ń lọ náà lẹ́ ń gbọ́ yẹn. ètò lọ̀rọ̀ ìṣítí. sáré ṣe báyìí náà ó ní nǹkan kan tí mo fẹ́ já yín sí. ẹ̀yin tẹ́ ẹ bá dámọ̀ ẹ̀gbọ́n pa ẹ̀ jẹ́ kí n sáré já yín sí one time. ṣé ẹ rántí eléyìí? ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. ẹ̀sùlẹ̀dì ní kẹ́ni kì í ṣe máìkà. ẹnikẹ́ni má ti mi lọ síbi ìjà. ọ̀rọ̀ àgógó máa rọ́gó tán. wọ́n ní kí n sáré já yín sí náà ní ṣe mọ̀ pé old school náà ni. ìgbà wo lẹ ti gbélé ìgbẹ̀yìn? bóyá àyẹ̀kọ́ ikú apá YBK ìgbà wo lẹ ti gbélé ìgbẹ̀yìn? ọdún ikú méjì kó pé oníṣẹ́bí ẹ̀ lálẹ́ pẹ́. ilé oní ìtawà láti má gbogbo sọrí pé ìgbà tó fún ẹ lọ́bẹ̀ ó tàbí sí ẹni yòókù rẹ̀ kó bá mọ́. ẹni tó ṣèbẹ̀ ọmọjú wà pọ̀ jù. ṣé ń gbádùn ẹ̀ báwo lẹ ṣe rí sí? ṣèbí lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. ẹ sọ táìtù orin fún mi. lọ́fẹ̀ẹ́ ni bàbá. ẹ tó bá mọ táìtù orin yìí lọ́fẹ̀ẹ́ ni ẹ sáré sọ fún mi. ẹ pé Sàláwà Àbẹ̀ní ni ìbò ẹ sọ táìtù rẹ̀ fún mi. iṣẹ́ Olúwa àwòyanu ni. iṣẹ́ Olúwa àwòyanu ni. iṣẹ́ Olúwa àwòyanu àwọn márìndín náà níṣẹ́ Ọlọ́run bá mi ètò. bàbá nǹkan gbogbo tó fún wa láti ẹ̀sùn o èmi lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. ìjẹ́ ìmọ̀ tó bó bá ṣèyàn ló fún yín lẹ́bùn tó wà lọ́wọ́ yín wá ti gbà lọ́wọ́ yín ti pẹ́. kò gbowó kò gbòbì. ẹgbẹ́ mi yẹmí ẹ̀mí ọlá. ṣé àní forin yan Ọlọ́run ọba mi ìdùn àná gbogbo ẹ̀dá tó bá jí tó bá sùn tó bá jí ó yẹ kó lè máa yan Ọlọ́run ọba mi ìdùn àná. ṣé mọ̀ pé níjẹ̀jọ́ nǹkan tí mo sọ ni pé ká mọ fọpẹ́ fọ́lọ́run ọba mi ìdùn. gbogbo ẹni tínú bá ń bí kó fọwọ́ wọ́nú. ẹni tó mú bínú bí yín lẹ́nu tó ń bá yín jà lọ́fíìsì yín ó yẹ ká ẹ yọ́nú sí ni. ṣé àmọ́ tó Bíbélì sọ ó ní oòrùn kò gbọ́dọ̀ wọ̀ bá ìbínú nínú rẹ̀. ọ̀rẹ́ mi jẹ́ ṣọ́ra fún wọn máa ṣọ́ra fún wọn. àwọn tó ń bá ẹ jà àwọn tó ń bá ẹ mú. àwọn tó múnú bínú yín lẹ́nu ó yẹ ká ẹ dáríjì wọn ẹ wò ẹ yọ́nú sí wọn. orin mi ni òmòdé o. alẹ́ mi lábẹ́ ní Sàláwà kọrin. àbá ọkùnrin gbàgbàlagbà sọmú sójó wọn kò sọmọ sẹ́ni bọ́ọ̀dì àfàṣàbí mẹ́kúnná o. wàhálà ẹ ṣèrántí bọ́ọ̀dì àfàmọ̀kẹ́ bí bàṣà bàdé bí sí.
wá ìbìkì àwọn ní gentle lady. Sísítà mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀. Ẹ kú ìmúra lọ́hùn gentle lady ni o. Stephen Ajífọ́lá àwọn náà ní gentle lady. Wọ́lá sórí iwájú, àfọwọ́délé tán ń já sí kí wù wá kan ní. Àfọlákúnlé mi o, máa ń bọ̀ ṣẹ̀rì wá kan dá. Abẹ́ni Adékọ̀ṣẹ́lẹ̀ lọ́wọ́ ara. Ẹ ṣé màmá. Ilé díkan wà ká fún yín. Kájọ dára wa lára yá. Adélé ro tìmí dúró jàyè. Kájọ gbádùn náà ni. Bàbá Bùkọ́lá, bàbá Olúṣọlá, bàbá Olúwakẹ́mi, ọmọ ibi dùn dúró jàyè. Ọmọ Èkó fẹ́ ní ìrà dúró jàyè. Ṣé ẹ rí bó ṣe ń sẹ́? Àwọn tó bá bẹ̀rẹ̀ kọ̀ bá Túndé. Ipòkípò tẹ̀dá bá wà nílé ayé. Adé ọmọ àṣà ni o. Ó yẹ kó máa dúpẹ́ ni. Fún ìmáàmù ní Lájíkì. Ẹ máa yọ̀. Tó bá bẹ̀rẹ̀ kọ̀ bá Túndé. Àlàbí Adé bàbá Sáìdì. Bàbá Rìlì wà nù Túndé bàbá Sẹ̀sán. Àwọn akọni Mahmudu Wàhábù. Tó ẹ jẹ́ kí n tún sáré ṣe báyìí náà ṣẹ̀mọ̀ tó mo sọ mo ní mo mú wá lọ́pọ̀lọpọ̀ fún yín ni lẹ́yìn ìgbà tá a ti gbọ́rọ̀ ìṣètì ẹ jẹ́ n tún ṣe léè náà báyìí. Ẹ̀kún tí lómi ilẹ̀ tẹ́lẹ̀ kan kejì tó dé. Ẹ̀rí dúdú èkúrú mẹ́ṣá lọ́rọ̀ owó oníṣíwá. Ẹ̀kún tí lómi ilẹ̀ tẹ́lẹ̀ kan kejì tó dé. Bàbá tí ẹbí tó ṣàṣọ ṣá o. Ẹ̀kún tí lómi ilẹ̀ tẹ́lẹ̀ kan kejì. Àjànàkú ti lómi ilẹ̀ tẹ́lẹ̀. Bàbá tí ẹbí tó ṣàṣọ ṣá. Ẹ̀kún tí lómi ilẹ̀ tẹ́lẹ̀ kan kejì tó dé. Ṣùgbọ́n kí ni kan mọ̀ ló jà tí mò ń fẹ́. Ìpè kọ́ lọ́mọ gbà yí ara mi láyé láyé. Ṣùgbọ́n kí ni kan mọ̀ ló jà tí mò ń fẹ́. Kọ́lọ̀ ọba kó mọ̀ gba yìí lára wa. Lọ́mọ gbà yí ara mi láyé láyé. Kó mọ̀ gba yìí lára gbogbo yín tẹ̀ ń gbọ́ mi tẹ̀ sí wò mí náà. Lẹ́ni ọmọ aráyé àtàdàdà ló kàn ń dọ́rọ́. Torí pé pàdájú náà. Ọmọ aráyé àbójú ẹ̀gbọ́lẹ̀ mi. Ọmọ aráyé àtàdàdà ló kàn ń dọ́rọ́. Àmọ́ ìṣá ọlọ́run ni ò jẹ́ o. Ènìyàn ò fẹ́ ká bá rẹ̀ rò ká sọ. Ṣẹ̀mọ̀ tó gbogbo nǹkan tá a bá ń ṣe ní ayé ó yẹ ká láfojúsùn. Ọlọ́run ni Èyí táwọn eléèbó ń pè ní focus. ènìyàn ò fẹ́ ká bá rẹ̀ rò ká sọ. Ọlọ́run ló sọ. Bàbá láfojúsùn. Tá a sì ní ìpamọ́ra. Wọ́n wò Kò sí nǹkan tá a fẹ́ dì tá a lè dín ilé ayé. káàdé bí àwọn rè. Ọlọ́run ló sọ kó yá. Àní wọ́n bẹ rí wọn wò wọ́n. Ènìyàn ò fẹ́ káàdé bí àwọn rè. Ènìyàn ò fẹ́ ká débi tá a ń lọ. Àmọ́ lọ́wọ́ ọba ló sọ pé Iná mo sì gbọ́dọ̀ ṣe wúré. Wáyé iná mo sì gbọ́dọ̀ ṣe wúré. gbogbo wa ló wálé ayé a sì gbọ́dọ̀ ṣe nǹkan rí. Ẹ̀yin ńkọ́? Wáyé iná mo sì gbọ́dọ̀ ṣe wúré. Ẹbí sì ẹ̀ lè sọ ti yín. Sábà bí mí kì í díẹ̀ sí fi gbọ́dọ̀ ṣe wúré. Wáyé iná mo sì gbọ́dọ̀ ṣe wúré. Màláíkà sì yóò jẹ́ nírú díẹ̀ jẹ́ ń gbọ́dọ̀ ṣe wúré. Wáyé iná mo sì gbọ́dọ̀ ṣe wúré. Àti pé mo súnmọ́ lọ́hùn lọ́nà tó pọ̀ gan. Lóbi jẹ́ wípé mo sì gbọ́dọ̀ ṣe wúré. Àti mo súnmọ́ lọ́hùn lọ́nà tó pọ̀ gan. Lóbi jẹ́ wípé mo sì gbọ́dọ̀ ṣe wúré. Èmi dájú dúpẹ́ ọ̀rẹ́ láhùn mi. Ṣé à ń gbọ́ bó ṣe ń sẹ́? Saheed Òṣùpá lẹ̀ ń gbọ́ yẹn. Dúpẹ́ gbogbo wọn. Endorsement. Ọ̀rẹ́ láhùn mi. Lóbi jẹ́ wípé mo sì gbọ́dọ̀ ṣe wúré. Ẹni tí ó dúpẹ́ lábà mi ò fẹ́. Lóbi jẹ́ wípé mo sì gbọ́dọ̀ ṣe wúré. Àti kọrin ti pẹ́ o, àkọrin ti pẹ́ bẹ́ẹ̀ bá kíyèsí. Tọmọdé yọ ní inú ẹ̀ fi ṣọgbọ́n. Jẹ́ pé àwọn àgbààgbà ń bí sọ̀rọ̀. Àwa náà ti ń sọ̀rọ̀ tipẹ́. Bàbá wa bọ̀ Tẹ bá kíyèsí. ọ̀rọ̀. Ọmọdé yọnu àfiṣọgbọ́n. Pẹ́ orúkọ pìtìpìtì orí. Má má fọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀. Alọ́mọ lójú náà ń sọ. Akọrin ti pẹ́ o, Kì í ṣàwa ọmọ lọ. kíyèsí. Kì í ṣàwa náà Ọlọ́run ọba mi. Ṣọgbọ́n. Jẹ́ pé àwọn àgbààgbà ń bí sọ̀rọ̀ ìṣítí o. Bàbá wa fọ̀rọ̀ jómi tòrò ọ̀rọ̀. Wọ́n ní lọ́gbọ́jú pa orúkọ pìtìpìtì orí. Ẹ̀rí máa ṣe kọ̀ wá lẹ́wà àwọn ọmọ ènìyàn. Làkórè ló pé múra sí ìkà òpé. Àbọ̀jẹ́ lóògùn ṣẹ́ múra sí o má ṣọlẹ̀. Oore ló pé nílé ayé ìkà òpé. Tòrò ọ̀rọ̀. Wọ́n ní lọ́gbọ́jú pa orúkọ pìtìpìtì orí. Bá ṣe kọ̀ wá lẹ́wà, ìwà lẹ́wà ó. Bá ṣe kọ̀ wá lẹ́wà ẹ̀mọ́ ọmọ ènìyàn. Làkórè ló pé múra sí ìkà òpé. Làbọ̀jẹ́ lóògùn ṣẹ́ múra sí o má ṣọlẹ̀.
tọ́ba wà fọ̀rọ̀ jómi tòrò ọ̀rọ̀ wọ́n ní lọ́gbọ́ ṣùpá ó kọ́ pìtìpìtì orin. ayọ̀dàpọ̀ gbàgbàgbàgbà ẹgbà yẹ gbé ìwò ẹ̀dàpọ̀ gbàgbàgbàgbà ẹgbà yẹ fi kọ́kọ́. ayọ̀dàpọ̀ gbàgbàgbàgbà ẹgbà yẹ gbé ìwò ẹ̀dàpọ̀ gbàgbàgbàgbà ẹgbà yẹ fi kọ́kọ́. ayé bá rí mú òun yẹn tàkàdá lẹ́sẹ̀. káronú ká tó wùwà lọ́ fi dátà sí òru sí. Saheed Òṣùpá lẹ́gbọ́n ẹ jẹ́ kí n sáré jayín sí nǹkan kan náà ó tún ní nǹkan tí mo fẹ́ jayín sí mo kó tó wá lórí ètò yìí nìyẹn ẹ jẹ́ kí n pẹ nìkan náà kó tún wọlé wá ṣé máa láìkè lè náà. iṣẹ́ olúwa kò sẹ́ni tó iṣẹ́ olúwa jù tá a bá lọ. lọ́lọ́run ọba fi gbé àga lọ́lọ́run ọba fi gbé àga ò lẹ́bí ń bínú lẹ́bí ń pẹ̀kọ́ o. Musiliu Babátúndé president fáwọn alápàlà kárí Naija pátápátá. Báńkò lórí bó lórí ń jẹ́ olórí kankan gbọ́dọ̀ fọ́n torí pé olórí jọ lórí lọ. Báńkò lórí bó lórí ń jẹ́ olórí kankan gbọ́dọ̀ fọ́n torí. ṣé ń gbádùn eléyìí náà. Olórí lọ Musiliu Ìṣọ̀lá láṣíwájú yín níbi kákọrin àpàlà tó fọgbọ́n yà o. Ẹ lọ mi sọnù yín gbogbo yín o ẹ lọ gbẹnu dákẹ́. tó ọjọ́ ń rebi àná òórùn rebi àtiwọ̀ ọlọ́mọdé ń jọra mi lójú. Bátúndé Ìṣọ̀lá o ọmọ egungun jọbí. mo sọ mo ní ọjọ́ ń rebi àná òórùn rebi àtiwọ̀. Kórin bá dùn bí òdùn ẹni gbọ̀n wò lómi awí. Àwa ni bàbá ẹyẹ máa ṣagídí. màá máa fèyí dágbére lórí ètò yìí. kó dùn kó pọ̀ kó pé ọlọ́run ọba mi ìdùn àló ń fún ni. Kórin bá dùn bí òdùn ẹni gbọ̀n wò lómi awí. kì í dùn ó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ òkè. Kákọrin kódà Ìṣọ̀lá ẹ tún pàdé mi lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba láṣíwájú. lórí ètò yìí ọ̀rọ̀ ìṣítí náà. Láṣíwájú Musiliu ọmọ egungun jọbí. ọmọlójú Olódùmarè lórúkọ tèmi. Ìwà mo ti ṣèbà lọ́dọ̀ wọn àgbà o ẹ̀yin àgbà ẹ jẹ́ ojú wa ṣe. Ẹ̀yin àgbà o òye ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹyìn ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ìkan. agbé ṣetán agbé relé alùkò ṣetán àlùkò relé lẹ́kẹ̀lẹ́kẹ̀ mi ṣetán báyọ̀ relé ìkẹfùn. ọmọ yín la jẹ́ ọgbọ́n òde bì kan. ọmọ yín la jẹ́ ọgbọ́n òde bì kan. bẹ́ẹ̀ ṣe ń wo ètò yẹ dákun torí ọlọ́run ẹ bá mi ṣe àyẹ̀sí wọ́ọ̀lù yín àwọn tí wọ́n rí wò káwọn náà lè rí wò káwọn náà lè jẹ̀gbádùn ètò yìí ẹ̀yin àgbà ká lè jọ jẹ̀gbádùn lọ́jọ́ mẹ́jọ ẹ̀yin àgbà tẹ́ bá rí pé. títí dọjọ́ mẹ́jọ tí wọ́n tún máa mú àkòrí ọ̀rọ̀ ìṣítí míì wá fún yín. ìkan. ẹ lè rí àwọn eléyìí tá a ti ṣe ẹ lè rí wò ẹ lọ sójú wọ́ọ̀lù wa ẹ ṣí látòkè délẹ̀ àti tẹ̀ bá sí. ẹ lọ sí YouTube náà ajá ọ̀gbẹ̀rì tó máa jẹ́. ẹ bá ti tẹ ọ̀rọ̀ ìṣítí báyọ̀ ọmọlójú Olódùmarè á gbé jáde fún yín. kújọ bí Ìṣọ̀lá o. series 13 lélẹ̀ bá a fún ẹ kò ní parẹ́ láyé ẹ ṣàmì kí n gbọ́. èyí tọ́lọ̀ ọba mi ìdùá fún gbogbo yín kò ní parẹ́ láyé ẹ ṣàmìkèmí náà máa gbọ́. ẹ ṣe àyẹ̀sí wọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń wò yẹn bí Ìṣọ̀lá o iyì tó káwọn tó kù kan lè láǹfààní láti rí wọ́n. parẹ́ láyé ẹ ṣàmì kí n gbọ́. ọ̀tá kan ń bínú lásán wọn ò lè rọ́nà gbé gbà ọba tó ṣe ní bọ̀ wá Ṣọlá a ò ní dàkó bàtà láwùjọ olórin. ẹ jẹ́ kí wọ́n forí yín kí wọ́n fi dágbére náà lórí ètò yìí pé
kí n fi dágbére lórí ètò. tó yókù tó dọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́. Lárúnà Bello ọmọ egungun yọbí. a tún pàdé láyọ̀ mi ò ní fi ń ṣàwátì ayé náà ò ní fi mí ṣàwátì pẹ̀lú àṣẹ ètò àgbègbè yín ni mo kí pátápátá. Haruna bàbá. mi ì lè máa dárúkọ yín torí wípé àwọn olólùfẹ́ wa náà ti pọ̀ jù. ẹ ṣe àdúpẹ́ ojú tẹ́ fi rí mi kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi náà etí náà ò ní di pẹ̀lú àṣẹ ọlọ́run ọ̀pẹ ìgbà. ikú ìbá gbowó. ìyẹ́kù tí dọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ó dàbọ̀.